ìdí pàtàkì rèé tí ọkọ ìyàwó kì í ṣe é dé fìlà lọ́jọ́ ìgbéyàwó títí tí wọ́n fi so wọ́n pọ̀ lọ́jọ́ ìgbéyàwó. Ọ̀pọ̀lọpọ̀ àwa ọmọ Yorùbá la ò mọ ìdí tí wọ́n fi máa ń sọ fún ọkọ ìyàwó wípé kó mú fìlà ẹ̀ dání, kó má tíì dé títí tí wọ́n fi so òun àtìyàwó ẹ̀ pọ̀. Àṣà Yorùbá ni nílẹ̀ Yorùbá ń bí. Tí ẹ bá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn alága ìjókòó àbí alága ìdúró lọ́jọ́ ìgbéyàwó, wọ́n á ní kí ọkọ ìyàwó kó mú fìlà ẹ̀ dání kó má tíì dé. Ó nídìí tí wọ́n fi ṣe bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ alága ìdúró tàbí alága ìbẹ̀rẹ̀ yìí pàápàá, wọn ò mọ ìdí tí wọ́n fi sọ wípé kí ọkọ ìyàwó kó má dé fìlà kó tó di pé wọ́n so ọkọ àtìyàwó pọ̀ lọ́jọ́ ìgbéyàwó. Kí nìdí? Kí ló fà á? A kú déédéé ìwòyí, ojú tó ń wò mí, etí tó ń gbọ́ mi, gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáńlá ayé. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé ní ìkànnì tí a wà yìí, ìkànnì Àtẹniwíjọ, ibi la ti máa ń ṣe ètò nípa àṣà àti ìṣe Yorùbá. Òun náà la tún mú wá lénìí lórí fìlà dídé ọkọ ìyàwó lọ́jọ́ ìgbéyàwó. Ṣé wọ́n ní kí ọkọ ìyàwó má dé fìlà rárá ni? Rárá o, wọn ò sọ bẹ́ẹ̀. Ní kété tí wọ́n bá ti so ìyàwó àti ọkọ papọ̀ tán, ọkọ láǹfààní láti dé fìlà ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ máa ń rò wípé àfojúdi ni, tẹ́ bá bi wọ́n léèrè, wọ́n á ní àfojúdi ni kí ọkọ ìyàwó kó dé fìlà lọ́jọ́ ìgbéyàwó. Rárá o, àfojúdi kọ́, nítorí wípé tí wọ́n bá ti so wọ́n pọ̀ tán, ó láǹfààní láti dé fìlà ẹ̀. Kí wọ́n tó so wọ́n pọ̀, kódà tó bá wà níta, kí wọ́n tó wọlé sí ilé àná, sí ọ̀dọ̀ àwọn àná, síwájú àwọn àná ẹ̀, ní ojú agbo, níbi tí wọ́n fẹ́ so wọ́n pọ̀, ó láǹfààní láti dé fìlà ẹ̀. Ṣùgbọ́n ní kété tó bá ti wọ ojú agbo, tó bá ti débi tí wọ́n ti fẹ́ so wọ́n pọ̀ yẹn, kò gbọ́dọ̀ dé fìlà. Àṣà Yorùbá ni. Kí ló fà á? Kí ló bí? Gbogbo ojú tó ń wò mí, ẹ jẹ́ a jọ kọ́gbọ́n. Ẹ bá mi share program yìí, ẹ bá mi like ẹ, ẹ bá mi subscribe sí i, iná ò ní tán owó yín. Ẹ jẹ́ ká yára lọ sí ibi ìdí pàtàkì. Ṣé rí fìlà tá à ń wò lọ́wọ́ mi yìí? Fìlà yìí òun wọ́n ń pè ní gọ̀bì. Fìlà yìí ni ọkọ ìyàwó sábà máa ń dé lọ́jọ́ ìgbéyàwó. Gọ̀bì ni wọ́n ń pè fìlà yìí. Láyé àtijọ́, láyé àwọn bàbá wa, ṣé rí fìlà yìí ó ní bí wọ́n ṣe máa ń dé, tó jẹ́ wípé láì fi ẹnu sọ̀rọ̀, fìlà yìí gangan fúnra ẹ̀ tí ń sọ̀rọ̀. Láyé àtijọ́, kí ọkọ ìyàwó kó tó fẹ́yàwó, tàbí ní àkókò tí ọkùnrin bá fẹ́ ìyàwó, ó ní bí wọ́n ṣe máa ń dé fìlà. Tí wọ́n bá ti fẹ́yàwó tí wọ́n ti ṣègbéyàwó tán, ó ní bí wọ́n ṣe máa ń dé fìlà. Báwo ni wọ́n ṣe máa ń dé? Kí ló wá fà á tí fi jẹ́ pé ní ọjọ́ ìgbéyàwó ọkọ ìyàwó ò gbọdọ̀ dé fìlà kí wọ́n tó so wọ́n pọ̀? Ìdí rèé. Ṣé rí fìlà yìí, fìlà gọ̀bì yìí, tí wọ́n bá ti dé báyìí, tí wọ́n bá dé bí mo ṣe dé yìí, ó ní ọ̀rọ̀ tó ń sọ nílẹ̀ Yorùbá. Tí wọ́n bá tẹ̀ ẹ́ sí apá òsì báyìí, ó ní nǹkan tó ń sọ, ó ní ìtumọ̀. Tí wọ́n bá tẹ̀ ẹ́ sí apá ọ̀tún báyìí, ó ní nǹkan tó ń sọ, ó ní ìtumọ̀. Ìdí nìyẹn tó fi jẹ́ wípé ọ̀rọ̀ tó ń sọ yẹn, ó ní àwọn baba ńlá wa àti àwọn ìyá ńlá wa tí wọ́n máa ń wò láyé àtijọ́ nígbà tí ọkọ ìyàwó bá dé fìlà kó tó di wípé wọ́n so ìyàwó àtọkọ papọ̀. Bí fìlà bá ti wà ní apá ibi tí mo gẹ̀ sí ní apá ọ̀tún báyìí, ohun tó túmọ̀ sí nílẹ̀ Yorùbá ni wípé mò ń wáya, mò ń wáyàwó rèé. Tẹ́ ẹ bá ti rẹ́ni tó tẹ fìlà sápá ọ̀tún, ó túmọ̀ sí wípé mò ń wáyàwó nìyẹn. Tẹ́ ẹ bá ti rẹ́ni tó mú fìlà ẹ̀ tó tẹ̀ ẹ́ báyìí sí apá òsì, ó túmọ̀ sí wípé mo ti marry, mo ti fẹ́ yàwó. Òun ló túmọ̀ sí. Tó bá di ọjọ́ ìgbéyàwó tí ọkọ ìyàwó ò bá mọ ibi tí ó tẹ fìlà sí, tó bá wá lọ ṣe èsì tẹ fìlà sí abala pé mo ti marry báyìí, pé ó tẹ̀ sí apá left báyìí, pé mo ti marry o, kó tó di wípé wọ́n so wọ́n papọ̀.
èyí ń túmọ̀ sí wípé lójú àwọn àna ẹ̀ wípé ọjọ́ ń pé ọmọ àwọn fẹ́ lọ ṣe ìyàwó kejì nílé àná nìyẹn. Ọmọ àwọn ó fẹ́ lọ ṣe ìyàwó kejì torí pé ẹni tó fẹ́ yìí ó ti fẹ́ ìyàwó kan tẹ́lẹ̀. Ìyẹn ni pé mo ti marry o, ìyàwó kejì ni mo fẹ́ fẹ́ yìí. Ṣùgbọ́n tó bá jẹ́ pé abala bí ló bá tẹ̀ sí, ìyẹn túmọ̀ sí wípé mi ò tíì marry o, mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ fẹ́yàwó. Ìdí nìyẹn tó fi jọ pé ní ọjọ́ ìgbéyàwó wọ́n wá ní ó dáa kó mú fìlà ẹ̀ kó sí lọ́wọ́ báyìí. Tó bá ti sí lọ́wọ́, ní kété tó bá ti so ìyàwó àti ọkọ papọ̀ tán, tẹ́ bá rí alága ìdúró tàbí alága ìdúró àbí alága ìjókòó tó mọ̀ nípa àṣà ìgbéyàwó dáadáa, ó máa mú fìlà ilé ìyàwó yẹn lọ́wọ́ wípé kó dé fún ọkọ ẹ̀. Tó bá ti wá dé fún ọkọ ẹ̀ báyìí, ìjókòó ìyàwó ní ọjọ́ ìgbéyàwó náà kó tó di pé wọ́n so ìyàwó àtọkọ papọ̀, ó níbi tí ìyàwó gbọ́dọ̀ jókòó sí lẹ́gbẹ̀ẹ́ ọkọ ẹ̀. Ìyàwó ò gbọ́dọ̀ jókòó sí apá ọ̀tún ọkọ ẹ̀, apá òsì ọkọ ẹ̀ báyìí ló máa jókòó sí, ìyẹn apá left ẹ̀. Ní kété tí ìyàwó bá ti wá gba fìlà yẹn tó bá ní kó dé fún ọkọ ẹ̀, tó bá ti wá dé fún ọkọ ẹ̀ tán, á wá tẹ̀ ẹ́ sí ọ̀dọ̀ ara ẹ̀ báyìí wípé ó ti fẹ́ yàwó. Ìyẹn ni ìtumọ̀ wípé ó ti fẹ́ yàwó, ó ti marry, ó ti wà engaged, ó ti fẹ́ yàwó, ó ti fẹ́ yàwó. Ìyẹn ni ó túmọ̀ sí títẹ fìlà sí apá ọ̀tún. Púpọ̀ nínú àwa tí a jẹ́ ọmọ Yorùbá la ò mọ eléyìí. Púpọ̀ nínú àwọn tó jẹ́ alága gan pàápàá ni wọn ò mọ̀. Ẹ bá mi share rẹ̀. Ẹ jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ wa ká máa àṣà àti ìṣe Yorùbá. Fìlà dídé nílẹ̀ Yorùbá ó ní ìtumọ̀, ó sì ní ọ̀rọ̀ tó ń sọ. Ìyẹn ni pé láì fẹnu sọ̀rọ̀, that is body language. Pé ìmúra, ìrínisí, ìfarasọ̀rọ̀, ó ní fìlà títẹ̀dé kò mọ síbẹ̀. Màá tún sọ míì fún wa. Àtẹniwíjọ́ lèmi, ìkànnì Àtẹniwíjọ́ TV lẹ̀ ń wò. Ẹ bá mi share rẹ̀. Iná ò ní tán owó yín. Ó dìgbà.